kí ni jẹ́ sí àfa mo ní kò ní dáa fún ọ iṣẹ́ àfa lọ sọ pé kí ni jẹ́ sí àfa iṣẹ́ kan bẹ tó burú tó iṣẹ́ kan bẹ tó le tó iṣẹ́ wo ló bí sí bí iṣẹ́ wa tó o bá lálàá tó ọ̀rá yẹn méje lọ hospital tí wọ́n ti tọ́jú rẹ̀ ìwọ wèrè. ok. ṣé o máa lọ sí ìyẹn wà lọ́dọ̀ àwọn medical fit. wọn lábẹ́rẹ́ rẹ̀. wọn lábẹ́rẹ́ rẹ̀ náà you have to come àdẹ̀gbẹ́ ọkàn kalẹ̀ àwòlẹ̀ ayé ta ló sọ pé wọ́n ìwòlẹ̀. àbóríire òpè ni wọ́n ìwò yẹpẹ̀ ń bò ọlọ́ọ̀mọ kọ́ gbé gbogbo ẹnu ẹ̀ sọ. una ka turọ́ọ̀bù wà turọ́ọ̀bù yàrá wa yóò siru wáyà takalla. falaysa kullu waqti yusabu. akadá kan la amúrú dókítà náà ńgbà tó tẹ̀sí wa tán ó kó oògùn mẹ́jọ fún wa kò bá máa ń tí ì ṣe agaga mọ́ fún alẹ́ yọkan. ok. mẹ́jọ ló kó fún wa fún yàn panadol fún yàn paracetamol ó tún kó kan pupa sí ọ̀sùnmọ́sọ àbámu. ẹni orí ìkẹtẹ lọ lọ́hùn. Allahu akbar. mo ti sọ̀rọ̀ bí ìlànà lọ jíṣẹ́ tó ń ṣe ó dá ọ lójú ọ sì máa ṣàfà tí ó máa rí yàn la. ẹ jẹ́ àmọ́ jà sọ̀rọ̀ kéwú mọ́ àlẹ́ mọ́ tán bí kálukú bá mọ̀dé náà ni ọ máa fi ṣayé dára ẹ lójú là ń sọ. ìyẹn máa dùn èmi búra kíní kan ló fa àyà kan kíní kan ló fa àdìsí kan tá ń gbà àdìsí wa èwo ló sojú bàbá rẹ nù rẹ àti mùsùlùmí àti buhari wọn bá nàbí láyé ni ìbára bá tàn ní. Why are you disturbing yourself with what is not concern you? kí ló kàn ọ́ pẹ̀lú tí ó kàn ọ́. àmọ́ bàbá olówó lágbà ẹ ti fọ́ kẹ́ńkà mo wá fẹ́ kọrin àfa kan Hasan Accord ọmọ Misra ni professor bila shahada wọn lọ wá kọ orin tó kọ yẹn ni mo fẹ́ fi sọ̀rọ̀ ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wípé a ní crisis ẹni tí ó parí ìjà ń lọ lọ́hùn. Allahu akbar. bàbá kábíyèsí o. àfa yẹn ní sọ̀gì irun ó yá. صغير يتلب الكبر وشيخ والدلع صغرا. máa wí díẹ̀. صغير. àfi ni ọmọ tọ́lá ń fi ti èmi tí ń jáná sí kì í rí náà lọ́sàn-án. sọmọ tó bá di wá sí alẹ́ ojú rẹ̀ mọ̀ ṣáàbù ẹ̀ nígbà ní ẹgbẹ́ kúrò ní yóò ní bàbá ẹ̀ má wọrí àmọ́ lọ́sàn-án kì í rí náà ẹ̀ mọ̀ bá mánéjì ẹ̀. Abu Isa ìwọ ọmọ bá ń ṣe power bank fún ṣáàjì ẹ̀ tún wílẹ̀ kejì kí n wá. صغير يتلب الكبر. صغير ọmọ èké kan يتلب الكبر ojú nǹkan bíi kó dàgbà yóò mọ sáré fò a ní ẹ̀yin tẹ́ wà lágbà ẹ̀ tètè kú kí n lè dàgbà. صغير يتلب الكبر وشيخ والدلع صغرا. àgbàlagbà kẹ́tẹ́ kú àgbàtẹ́ ló ń bá tún fẹ́ dán méke. ṣé ìlànà mo kọjú sí bàbá mo ní ẹ má kú o sẹ́ni kálálì kí a mọ̀ o gbogbo àwọn tó ti kú náà wọ́n ní barisa wù náà wà. tí a bá dàgbà tán yóò tún wá dàbí kọ́ kéré ọmọ èké sì ń lé àgbà. crisis ayé nìyẹn o. ó yá lẹ́ẹ̀kejì. وخال يشتري عملا. ẹnìkan fẹ́ láyé tiẹ̀ òun sàn wáṣẹ́ bó ṣe kàwé tó ọlọ́run òjò oríṣẹ́ ó lòun láti rí iṣẹ́ sá yashta'i amala iṣẹ́ ni ń wá nísìnyí wù. وذو عمل به ضجرا. ẹnìkan fẹ́ òun ríṣẹ́ ìdààmú òjò gbádùn iṣẹ́ tí ń ṣe bí ìdọ́jàrà tó bá kú òun lé láago mẹ́rin ìdájí ó dọ̀la kó tó wọlé ẹ̀ ó ra tẹlifíṣàn kò rí wo iṣẹ́ ń dààmú ẹ̀ ẹnìkan sì ń wáṣẹ́ crisis ayé nù nso. ورب المال في تعب. رب المال في تعب ẹni olówó lọ́wọ́ àná ìyọnu bàbá àgbà olówó lágbà رب المال في تعب yàrá bá lówó lọ dáadáa yóò wà nù dààmú ìdààmú kíni ẹni tí ò ṣiṣẹ́ owó sí lọ́wọ́ máa bá kà á wọ́n pè á kò sí tí ò pé lọ́wọ́ ẹ̀ àlíálí ó lè má sọ̀wọ́ lásìkò tó tọrọ yóò dìjà nínú táàb nínú ìdààmú ni ó wà
onípa bá ti rí ṣe ọ̀daràn bá awwalu salihin. Adamallahu hayatahu. ọlọ́run sọ yín lọ́wọ́ gbogbo ẹni tí ó dùn mọ́ tí ń ṣe bí ẹni kó dùn mọ́. Amina. ọlá kábàárì oúnjẹ ńlá. Sallallahu alayhi wa sallam. ọkùnrin tó bá lọ́wọ́ láyé fi táà ọkọ̀ yọnu ẹbírú àwọn àlìfùlání kí wọ́n sọ nítorí wọ́n rí lọ béèrè ọlọ́wọ́ táyé kan kọ́ lù ò ní ṣe gbé mọ́ wàá wojú fóònù kan tó lè gbé torí kíni ọmọ ntẹni tó fẹ́ pè ọ fẹ́ bá ọ sọ nígbà tí wọ́n sọ pé baba Buhari wọ́n ń ṣe wàhálà múlẹ̀ tó ti gbé orí baba kaná tí àwọn yẹn ti kó fọ́tò wọn sí abẹ́ kíní àwọn kandu kan tí wọ́n sọ pé baba ọmọ tí wọ́n ń pè lólórí ni nso. Wa fi ta'abin man iftaqara. wàhálà tó lówó la sọ yìí olùsí tún dààmú fi ta'abin man iftaqara ẹni tí ò rí ó wà ní dààmú kí ni pírọ́blẹ́mù ẹ̀ ó jí kò sí tí ó jẹ yóò sùn kò sí tí ó jẹ sùn gbogbo ẹni ó bá wá rí ọ̀tá rẹ ni àní kò ní da fún olówó yìí olóòtú lówó rọkọ 7 million ntẹ́lómi ń ra falẹ̀ yóò ṣépè wọ́n ní ní da fún yìí ẹni sóyire ìbàjẹ́ borí ẹ̀yìn ò pé kí ẹ máa lọ jẹ 1000 jòkó ẹ̀ kan fi ta'ab òun kọ́ ló fẹ́ sọ̀rọ̀ ìdààmú ní sọ̀rọ̀ lára ẹ̀ olówó lágbà ẹ má fọ̀rọ̀ lẹ́ni tí ò tí ì rí nǹkan jẹ ìmọ̀ràn kó bàjẹ́ ní òfin yín tó o bá lọ bínú tó o bá rọ́ lọ́sìn nítòsí yóò wà ní ẹjẹ́ àlọ́ gba gbogbo tó dáa jẹ́ torí kò sí tó ń wò. ọ̀jọ̀gbọ́n onílàkẹ́yì onídàkùn torí ọlọ́run mo bẹ̀ ọ́ jìnnà séèyàn mẹ́ta wọ́n ní kí ni alákọ̀ọ́kọ́ ó lẹ́ni ọpọlọ rẹ pé àmọ́ kò sí ibi tí ó ti fún yàn mọ́ràn ọpọlọ orí ẹ̀ ń ṣá àmọ́ òun lè pè sí mọ̀ràn láéláé sọ́ra fún ẹlẹ́ẹ̀kejì ẹni wọ̀nyí soríire ńlẹ̀ wọn wàhálà yóò foríire dànù sọ́ra fún dáadáa ẹlẹ́ẹ̀kẹta là pọ́n ẹni tí ò níyàwó tó fọ̀rọ̀ lọ pé ìyàwó mi sẹ̀mí yóò ní ẹ lé jáde ẹni ìjà lé jáde olórí burúkú lóbìnrin ẹ ìgbà tó ń wò ní. Oya nso. Wazuli awladi mahamumun. Sọ́dọ̀ awladi mahamumun. Ẹni tó bí masáyé ó wà ní àkọlé kan bó lọ́mọ ó ti yàn. Wàhálà ó bímọ ó kú bó ni wọ́n ṣe jẹ́ yẹn. Ìyá mi má jẹ́ wọn padà sunkún lórí mi. Àmín. Kò sọ́gbọ́n tá a fẹ́ dá lórí wáàsí tà ní rìnrìn òru. Wọ́n ń bọ̀ njọ́ kẹ́ ìkó náà mo ti kú o. Mo wá dóṣogbo ní 12. Ìyá wa pe nọ́mbà mi wọ́n ní sọ ti wọlé mo ní mo ti wọlé wọ́n ní bá ń gbé fóònù fún ìyàwó rẹ̀ mo sì wà lóṣogbo mo sì fẹ́ kán sùn wọ́n sáré pé alájà ni mo ní sọ fàlájà kò mo ti wọlé wọ́n má ti pè ó ní wọ́n ti pè mí o mo ti wá sọ pé ẹ̀ tí ì dé o mo ní wọ́n ti pè mí èmi ní mo ti wọlé wọ́n ní gbé fóònù fún mi irọ́ yóò kò stand wẹ́gbẹ́ mo ní sọ wọn tá a ṣe ní ìsìn òdodo ló kàn wọ́n á pè padà mo ní màmí Òṣogbo mo wà wọ́n ní dákun sùn bẹ́ẹ̀ mo ní àyè sùn lóṣogbo yìí ń wọ̀ lọ wọ́n lẹ́rù ń bà mí ni mo ní ẹ máa ké sọ́lọ́ ẹ sùn lóyún mo wá taná mo délé láago kan yìí ń wọlé lọ́ọ̀kan báyìí náà bá tó pé mo ní ẹ tí sùn wọ́n ní kí n sùn tí dùnú ní bẹ́ẹ̀ títì. Allah. zula awladi mahamumun ṣebí dùnú ni tọ́mọ bá yàn gbọ́dọ̀ jẹ́ ó mà tó di wàhálà fẹ́ni tó bí tó yàn ó kú bóò ni òsè tó ní yàn kú. Allah. wàhálà tí màmá yà àti bàbá yìí wà nú ẹnu àwọn fẹ́ jẹun kò ní wọnú wọn wọn lọ́lọ́run o ọmọ yìí mà dánwò rẹ̀ àní wálé yín wá sun wá sọ àṣà. Amina. ẹ jẹ́ wọ́n jẹun tẹ́ ẹsẹ̀ sọ tó ṣẹlẹ̀ fún wa kò ní ṣẹlẹ̀ sí. Àmín. wọ́n láti ní àmì tí mo fi tọrọ ọmọ jò ṣẹlẹ̀ sí mi náà. Amina. ṣé bóyá téèyàn bá bí ma tó yàn tán kó wá sinmi. níjọ́ náà lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ọlọ́run káǹtì ọmọ rẹ sínú àwọn tó gbòò láyé wọn wá ń sùn orí rẹ gbèbí ẹja níwọ̀nyí tó kọ́ mú tẹ̀sùbá lódì kọ́ máa ka méjì yóò ní wàhálà tó ṣe ń fà báyìí yóò máa pẹ́ láyà òde sùnmọ́ ọ̀wọ́lẹ̀ àlìlẹ̀ àṣì láyà òde sùnmọ́ ọ̀wọ́lẹ̀ àlìlẹ̀ àṣì láyà òde sùnmọ́ ọ̀wọ́lẹ̀. ta ló ní ọmọ yẹn tó ṣe kó fi kọ́ lọ́ọ̀ láyà. Allah. kó ka ọlọ́ọ̀ láyà ta ló ní ọkùn ta ló bí ọpẹ ń fi gọ̀. ó yà so. Wa talibuhum qad fatara. ẹnìkan sì ń bẹ láyé ọmọ ló ń wá ìfàtọ̀ra
ìdààmú bá torí kò sí tí ò tí lò lọ tó bá sì bí ọmọ nǹkan kò tó ní lè sọ crisis ayé nso. ومن فقد الجمال شكا وقد يشكو بالذي بهرا. má bínú ilẹ̀ fẹ́ sùn sáyidì balógun tílẹ̀ bá ti sùn ọmọ yìí yóò wá ṣáà. ومن فقد الجمال شكا. ọmọ ẹni jẹ́ ìyá àkọ́tà bá ti lọ wá sí alẹ́ o. àwọn yóò jí ọ pé kí ó tó mọ̀ pọ̀ lè ṣe ń pa àwọn ti ṣe mustamala rẹ̀ wọ́n máa sọ fún mi pé dákun mọ́ lọ yẹn tún wí kí n gbọ́. ومن فقد الجمال شكا. man faqada al-jamala shaka ẹni tí ò bá rẹwà láyé yóò máa pariwo ẹ dákun ẹ bá sàmì. آمين. man faqada جمال شكا وقد يشكو الذي بهرا. ajé awumi ẹni tó bá rẹwà láyé ṣàgbákò ó kù bí ó ṣe lu ẹwà kalẹ̀ problem ni beauty ìṣòro ni o ọ̀rí ọmọ rẹ̀ wà máa sábà ní problem torí gbogbo èèyàn ni ó máa wò ẹ máa wọlé bàbá inú rìndọ ẹ máa wọlé sí ìjókòó yìí hey Ọlọ́run bí n ti ń bá a lọ yìí dákun jẹ́ ń délé lónìí. آمين. ẹ dákun ẹ sà olówó lágbà bá ń sàmì. آمين. Ọlọ́run má jẹ́ sùn lẹ́kọ̀ọ́ yìí. آمين. ẹ dákun ẹ bá ń sàmì. آمين. abẹ́rẹ́ kí ló tọ̀ fẹ́ sọ àní mo fẹ́ wá ń kà ní lọ́la ẹ ọkùnrin la ẹ ọkùnrin la. bàbá inú rìndọ ẹ máa wọlé sí ìjókòó. man faqadal جمال شكا وقد يشكو الذي بهرا. ẹni tó bá rẹwà láyé ó dáná yóò ní ẹ̀mọ ilé ọkọ tí mo ti lọ ẹwà yẹn ní ń tì í ká o òun kọ́ ìwé tá a jáde lọ́wọ́ ní dààmú ẹ̀. الله. àbá àrídọ́ ẹ jókòó báyìí ayakumula wakọ́dí ẹ̀sìnkú ladhi bahara ẹnìkan sì ń bẹ òun ò fáyì ìwà ń pariwo kí ni mo ṣe ọlọ́run lọ́ọ̀ fáyì lóòótọ́ àmọ́ ìyẹn ọkọ tiẹ̀ fún ọ الله. ọ ní síká ṣùgbọ́n ọ̀rẹ́ wa àwọn àfúnlọ́kọ tiẹ̀ wọ́n wà ní abẹ́ẹ̀rí bó ti rí ó sì gbélé ọkọ rẹ̀ kalẹ̀ ẹni ó sì rẹwà àdí ó dó sílé ọkọ. الله. obìnrin kan wò mí sùsùn jọ kan ó ní jàmbá ó ní gbogbo ntẹ̀yàn fi quality àti jẹ́yàwó lé mo ní ó lọ́lọ́run ò jẹ́ rí lò ọmọ tí mo ń sọ yìí beauty ó mọ oúnjẹ ṣe gbogbo nǹkan ló dáa ó mọ̀ kúnlẹ̀ ẹ̀kún ọba tó ní òjò délé ọkọ mo ní luke ilẹ̀ ṣú ó lábẹ́ lẹ́gbẹ̀ẹ́ náà ó ní ilẹ̀ ti ṣú gbàkádàrà àbí onílẹ̀ ṣú mo ní oṣù nínú àdánwò ayé nu. الله. problem tẹ́nìkan bá jòkó síbi kan kalẹ̀ yóò máa ṣe fáàrí mo jòkó ara mi jẹ́ ni ọkú sọ̀rọ̀ kádàrá ta jálé ọlọ́ الله. ọkọ rẹ náà ya wèrè akọtì ẹ pé bí ọkọ inú èyí tó rí tó náà lọlé ọkọ bíi mẹ́ta kádàrá tiẹ̀ ni ó níwà kò pàdé ọkọ tiẹ̀ ni الله. nso àwẹ. ويشكى المرء منهزما. ọmọ ènìyàn ó máa sọ rí ibú mu ní aziman nítorí pé gbogbo nǹkan ló lé kò bá ó lé gbogbo nǹkan kò bá ó dàbí àwàdà ọ̀rọ̀ tá a fa àrọ́ ìlú yìí sọ àfa Tajudeen Ládùbà àfa ilé jẹ́yìn orẹ́ni tí ó sì gbàgbé oko ẹ̀ mo ní ẹ wá àwọn àbí àfa àwàlí ìlànà ìbílẹ̀ ti lọ́kùnrin Abdullahi wàṣà ọlọ́run pọ̀ fà. الله. ọjọ́ jòkó jẹ bọ́ọ̀ ti máa ń lé yín náà ni ọ fi mọ́ má kọjá lọ bòmí. ọ rí i pé wàhálà tó múra gangan sí tó ń torí ẹ̀ káàdì alẹ́ ẹnìkan ò tiẹ̀ mọ iye adìẹ tiẹ̀. الله. àfa aládùúgbò ẹ sọ débi ògo. آمين. ẹ dákun ẹ jòkó. ẹnìkan ń pariwo láyé nítorí pé kò rí mú
ẹnìkan tún wá rí mú láyé ó kú wàhálà Allah. fìtínà ni ọ̀rọ̀ pé easy ni ẹni pé ń dá ọ̀rọ̀ sọ́dọ̀ bàbá wa Al-Fulani kálífùlání ó sọ iye ni àwọn ṣe nítorí ipa níkírá náà wọn ó jáde wọn ò lè sọ wọ́n yẹ ẹni tó kàn bínú òòdẹ̀ ní lè sọ kí ni bínú sí. njọ́ tí mo gbé àyà kanú Al-Qur'ani tọ́lọ́ ní ja'alna ba'dakum li ba'din fitna atasbirun wa kana rabbuka qadira ọlọ́ni mo fi yín ẹ dáná ẹ di fìtínà fúnra yín atasbirun ṣẹ́ẹ̀ṣẹ̀ sùúrù wa kana rabbuka qadira ọlọ́run lèmi ni mo sì kádàrá bẹ́ẹ̀ kò sí ní dìyọnu tẹnìkan bẹ̀rẹ̀ lé lọ́dún mẹ́wàá tí ò rí parí ẹnìkan bẹ̀rẹ̀ tiẹ̀ lóṣù mẹ́fà wá parí ẹ̀ àtúwádénú ọdún lé ọ̀hún ó tún jọ létéyàn lé sọnù mẹ́ ó wá kú bí ó ṣe ṣàdúrà tí ó délẹ̀ àfẹni ọlọ́run bá kẹ́ kò ní fẹ́ ké fàtí àkóbá sọ pé kí ló ṣe ilé ìfàyè púpọ̀ ni ilé tó bá fàyè púpọ̀ wọn ní ọ̀ṣunkún nù ẹni. Oro tiẹ̀ mọ́ ni. Dákun. Ó yá wí kan okú. Fala yaritahu muntasiran. La yaritahu muntasiran. Ẹni ó bá rà rẹ̀ ṣèṣe láyé kò lè sinmi. Ó lọ ti bẹ́ẹ̀ rí sinmi sí. Ta ló fi tiẹ̀ jọ? Láyé lọ ti fẹ́ sinmi. La rahata fi dunya. Kò sí sinmi láyé kò sí sinmi bẹ́ẹ̀ ìjọba lọ fẹ́ sinmi wọ́n tún gbé mi dé. Fahal haru ma'ali akida. Gbogbo tí mo ti kà yìí ó ní sí kàdàrà ní dà wá láàmú ni àbáwá là ń da kàdàrà láàmú. Al-haru ma'al akidari amuhum ayyarul qadara. Tani dara wọn láàmú nísìnyí kàdàrà ní dà wá láàmú ni àbáwá gẹ́gẹ́ là ń da kádàrá láàmú ó wá ní oníjà méjì nù ìjà méjì ló délẹ̀ láyé ta ni ó ṣèdájọ́ ẹ̀ gbọ́ géèmù méjì lèmi máa fi ṣe wáàsí àkọ́kọ́ ni bọ́ọ̀lù mo ti sọ yẹn lánàá ẹnìkan ò lè gó àfikán páàsì sí mo ti sọ lánàá nù tó bá hold bọ́ọ̀lù ẹ̀ ní score ẹ paasi síra yín ni ṣé nítorí pé wọ́n paasi sí ọwọ́ àgò ọ̀rọ̀ pé wọ́n nìkan lọ́mọ bọ́ọ̀lù gbá. ẹnìkan ló gbé látẹ̀yìn ó jù sí ọ ní wọ́n bá gò níjọ́ tó o bá ní òsì wọn mọ́ ọ̀ka bùkù. rántí ẹnìkan ni ó fọn wíṣù pọ̀ gò ó lè dàgbò rẹ nù kó sọ pé wọlé a ní kò jẹ offside kìnnìkan side. Òun ò ní gbá bọ́ọ̀lù òun wọ́ọ̀tì ni àwọn tí ó fọn wíṣù lè ro ayé ìwọ gẹ́gẹ́ lọ ń gbá bọ́ọ̀lù lórí fídì ọ má jẹ́ wọn fọn ọ́ dànù tó o bá sẹ̀ pẹ̀lú bọ́ọ̀ ti múná tó rẹfúrí àti bẹ́ǹtì ẹ ọ sì mọ bọ́ọ̀lù gbá alọ́ọ̀rí òfin a sì nílò ọ lónìí òun ò lè gbá bọ́ọ̀lù ṣùgbọ́n ó lè wíṣù. Ẹ má gbàgbé ẹni tí ń pariwo ẹni ló jẹ ẹni tó ń pariwo lọ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyé bá dayé social media ẹjẹ amẹgbẹ baba ńlá ara wa ẹjọ ẹ má sì ṣe nítorí ipáyé sọ pé n tó kàn ní kó polú ara ẹ má ṣe mistake. Ludo game lẹ́lẹ́kejì ẹni tí ò bá rí sísì ò lè bọ́ ta tọ́ ọ bá sì rí tìrìtìrì ọ̀ lè jáde bọ́ ọ bá rí 5-1 ọ̀ lè jáde bọ́ọ̀ bá rí 4-2 ọ̀ lè jáde ó dìgbà tó bá rí 6 gángan tó bá tó rí 6 lọ lè jáde má gbàgbé bọ́ọ̀ ṣe kọ́ jáde wọ́n tún lè gbé ọ wọlé ó wà jẹ́ 3 ni ó tún gbé 6 wà lè padà gbé ọ ọjọ́kú ara rẹ jẹ gbogbo tó wúwo màkọ́ ló ní nǹkan nù ntọ́ ma fẹ́lẹ́ àmà gbé tó wúwo dànù ẹ mà sọ́ra ilẹ̀ ń yọ̀fà. Number 1 tó yẹ kọ́kọ́ sí láyé ẹ lọ dá yẹn mà. Ẹ tẹ́wọ́ àdúrà ilé ya. Olúwa wọlé abọ́ ti jẹ.
mo fi bọ́ ọtí tún jẹ́ bẹ́ẹ̀ o Allah. wọlé abọ́ ọtí rí mo tún fi bọ́ ọtí rí bẹ́ẹ̀ o Allah. wọlé abọ́ ọtí dà mo tún ti fi bọ́ ọtí dà bẹ́ẹ̀ o Allah. wọlé abọ́ ọtí ṣe mo tún fi bọ́ ọtí máa ṣe bẹ́ẹ̀ o Allah. dákun má jẹ́ àwálé olówó lágbà wá sunkún. Amina.